now pápápá lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ kí n má gbàgbókò yín kí n má dènà pẹ̀lú kí n má dá yín lágara rárá. So ó ní wípé àwọn ọ̀rọ̀ tá à ń sọ lójú àwọn tí wọ́n wà bias, lójú àwọn tí wọ́n wà selfish, lójú àwọn hypocrite bí ẹni pa dojú sọ Ọ̀yọ́ tàbí Aláàfin ni. Ṣùgbọ́n wọn ò tètè gbà wípé ọmọ tó kú lọ́fà yẹ fàdíkàlẹ̀ pọ̀n ẹni tó bímọ sọ́jà ló ní káráyọ́ wá wòdí òun, bí ọba sísẹ̀lẹ̀ kò ní sí ọ̀rọ̀ kò ní sí tàn. Àwọn Ọ̀yọ́ ni wọ́n ní báwọn ṣe fẹ́ ṣe nǹkan wọn nu wá àwa náà sì gbà pé bóní bá ṣe pé gbáyìí láṣẹ bá pè é bọ́ bá lè kàrà ni a fi bá a kólẹ̀ gẹ́gẹ́ bí orúkọ ọjà tí ń bẹ ní Ọ̀yọ́, aláàkà, ilé ìkàrà, aláàkàrà. Having said that, ìlú ńlá nílùú Ọ̀yọ́, àwọn èèyàn ńlá dẹ̀ ló wà níbẹ̀. Kò sẹ́ni tí wọ́n fẹ́rù kàn tí ò ní bọ́ ọmọ jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sọ̀rọ̀, ọ̀rọ̀ wọn ni mo mú wá tí mo fẹ́ wá sọ̀rọ̀ nípa rẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ bá rí táìtù mi, ẹ rí Ìbàdàn has 11 obas, Ọ̀yọ́ has 14 obas. Ọ̀yọ́ is now a bigger kingdom. Ẹ jẹ́ kí n kọ́kọ́ ka ntónítọ̀ ńkọ́. Kò tí ì sí nínú ẹni tó kọ àpilẹ̀kọ tàbí tó sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára, lórí rédíò tàbí tẹlifíṣàn tó gbé òṣùbà f'Aláàfin tó sọ pé ntá Aláàfin ṣe dáa, tàbí tó kín Ọ̀yọ́ lẹ́yìn yàtọ̀ sí ọmọ Ọ̀yọ́ nìkan tó sọ pé ntí Ọ̀yọ́ ṣe dáa, pé bọ́mọlúàbí ṣe lọ́yọ́ ṣe ń ṣeun. Ṣùgbọ́n àwọn tá a bá ń fèsì ni wọ́n fèsì sí pápápá ni. Mo fẹ́ kí program yìí wà loaded, kó wà historical, kó dẹ̀ wà documented. So mi fẹ́ jẹ́ kí awẹ́wà tàbí àlàfíbọ̀ tàbí àkàwé mi kó pọ̀. Mo fẹ́ ṣètò gangan. Now ìwọ fídíò yìí mà open download fail kẹ storage okay oríṣiríṣi ọ̀nà ní ń bẹ, oríṣiríṣi ọ̀nà ní ń bẹ. Kọ́lọ̀ ń jẹ́ wà ń bí náà o, ayé o kò sí ń bẹ o. Kọ́lọ̀ ń jẹ́ wà ń bí àárí dá padà ń bí. Àárí dá padà ń bí. Ọgbọ́n jágbára lọ. Àṣàsí ọ̀ràn bèbí, àṣàsí ò lè ràn wá. Now ẹ jẹ́ kí n kọ́kọ́ ka ntẹ́ni yẹ kọ́. Wọ́n ní congratulations to a bigger kingdom, an irony wrapped in royal robes. Congratulations, Your Imperial Majesty, the Aláàfin of Ọ̀yọ́. Congratulations, not because history has been rewriting, not because empires are now measured by arithmetic, but because a new scorecard has emerged in Yoruba traditional politics, the Oba Kanta. Ibadan has 11 obas. Ọ̀yọ́ now has 14 obas. By this new mathematics, logic bows politely to numbers, and heritage monumentally yields to head counts. From inception, the reign of Oba Bimbola Akeem Owode I has not been short of controversy. His ascendancy steer debates, his posture invited scrutiny, and his presence in the delicate ecosystem of Yoruba monarchies often appeared as a puzzle, sometimes of leadership, sometimes of superiority across Yoruba land. Questions were whispered, sometimes spoken loudly. Who leads whom? Who stands above whom? Who bows to whom? Then came crowns, plural, 14 of them,
and suddenly the fog cleared. If the Olubadan of Ibadan presides over 11 crowned obas within Ibadan land, and Oyo now parades 14, then by this emerging logic, Oyo must have expanded overnight, not in large mass, not in population, not in economic dominance, but in numerical royalty. What a triumph. This is where the irony sits comfortably on the throne. For centuries, Oyo's greatness was never in doubt. It was forged by history, military organization. Tanu. Mr. Olufunsho, God bless you, sir. Military organization, political sophistication, and cultural influence that shaped Yoruba land itself. Oyo was big before numbers were needed to prove it. Ibadan too rose by grit, walls, strategy, and resilience, not by counting crowns, but by any relevance. Yet today we clap because 14 now beats 11. So yes, congratulations are indeed in order. Congratulations for finally settling unspoken rivalries with arithmetic. Congratulations for answering historical debate with coronations. Congratulations for redefining bigger kingdom from legacy to ledger. But let it be said softly, respectfully, and with satire fully intended, that kingdoms are not enlarged by multiplying stores, nor is supremacy secured by expanding regalia. Authority that needs constant validation through numbers often reveals more anxiety than assurance. Still, congratulations, Kabiyesi, by the new royal mathematics of our time, Oyo has won. Kabiyesi should call for a big party and well the new crowned kings. Nobody can challenge the supremacy of Alaafin, at least not in Oyo town. History, however, is patient. It still counts differently. Rotimi Johnson Ojasope, BSc, PGDPA, ANIPR, FPDCR, Public Affairs Analyst. Now, ṣé gbàgbé pé mo ní mo fẹ́ lu àmì fàágùn rárá. Orí ọ̀rọ̀ ta ni kí n ti bẹ̀rẹ̀. Orí ọ̀rọ̀ ọ̀rẹ́ mi Owala l'Amẹ́ríkà ni, tàbí orí ọ̀rọ̀ Ajanbadan. So mo ń bọ̀ o, ẹ má bínú o. Ọ̀rọ̀ ẹnìkan wà tí mo fẹ́ gbé láti bìkan sí bìkan. Ngba okay o. Now, like I said, àwọn tí wọ́n reflect látọ̀yọ́ ẹ lè expect wọn kí wọ́n má sọ̀rọ̀ o. Kò sí ẹni tó lè expect pé kí wọ́n má sọ̀rọ̀ látọ̀yọ́. Níbo ni kí n ti gbé? Ẹjá kọ́kọ́ gbọ́rọ̀ láti ẹnu no bọ̀bọ́ kan ń bẹ tó bá Ọ̀yọ́ sòótọ́ ọ̀rọ̀ gan. Bọ̀bọ́ yìí ẹjá kọ́kọ́ gbọ́rọ̀ tiẹ̀. Ṣé bí ara wásà ti fẹ́ balẹ̀ báyìí lọ́yọ̀ọ́? Mo sì wí agbára ti wà lọ́wọ́ ìjọba. Àṣẹ ọba ò dàbí àṣẹ tàtijọ́ mọ́. Ní jẹ́ sọ ọmọ Ọ̀yọ́ làwa iná. Kí ló sọ? Odùduwà has arrived. God bless you. Mo rí n tẹ́ sẹ́ndì sí mi o.
àwa ń bínú ní ìsìn pé àwọn baálẹ̀ tó ń bá máa sọdọba ṣé àwọn baálẹ̀ náà sọmọ Ọ̀yọ́. God bless you. ẹ má jẹ́ ká dájà sílẹ̀ láàrin gómìnà àti kábíyèsí Ọ̀wọ̀ adé o. ọ̀rẹ́ làwọn méjì láti lẹ o. sẹ́rí gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ mọ́ lọ sọ̀tàn tẹ́ mọ́ ran ọba lọ́kàn tẹ́ mọ́ ọlọ́tẹ̀ níyìn o. ẹ̀yin náà lẹ́ máa sojú bí ẹni pé ọba lẹ nífẹ̀ẹ́ ẹ sì fẹ́ ti kábíyèsí títí níìsín ẹ fẹ́ ti kú lọ́dọ̀ gbogbo àwọn tó nífẹ̀ẹ́ ọba. tọ́rọ̀ bá sì padà di ọ̀rọ̀ tán ọba tuntun míì tó bá dé ẹ̀ tó wà lẹ́yìn ẹ̀ náà tún ní yóò bá ẹ̀yin lẹ́dùn lẹ́yìn yẹn bẹ́ni pé tiẹ̀ là ń ṣe ó gbọ́dọ̀ gbà àbí tẹ́ ẹ bá tìyàn ṣubú. yóò bá ẹ wo yóò. God bless you brother mi. nǹkan mi tó ti ṣẹlẹ̀ o. ok kí la wá ṣe. so now brother mi sọ̀rọ̀ gan-an ó sọ dẹ́ndé ọ̀rọ̀ now ń bọ̀ o ọmọ ṣe o. ẹ má bínú mò ń bọ̀ o. I am coming o. I am coming o. I am coming o. Okay. Let's do it this way. Akilode. Oh my God. Oh my goodness. Ẹ má bínú. God bless you and tó ra síkà fún mi yẹn o. Ẹ má bínú and tó ra síkà fún mi o. Ẹ má bínú o. Ẹ má bínú o. Ok, ẹja gbọ́ kejì. wọ́n ní bá a dógún ọdún àpé bá a dọ́gbọ̀n oṣù ọgbọ̀n oṣù òkò ṣùgbọ́n kó tó di pé ètò Mr. Adetoye ìjòyè àwọn ètò. Mr. Adetoye, God bless you sir. ẹ má bọ̀ rí màá parí nǹkan tí mo fẹ́ sọ kí n tó dúpẹ́ lọ́wọ́ àwọn tí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn láti avoid the distractions. I have to appreciate them. tó gbadé kó tó di pé yóò máa lọ àwọn ìbéèrè kan ń jáwọ́ jáṣẹ̀ níkùn mi máa wò pé kí n bí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin méje péré lẹ́lẹ́tọ̀ọ́ àti dá mi lóhùn ṣùgbọ́n tẹ́yin márùn bá dá mi lóhùn mo ti wà òkè díẹ̀. àkọ́kọ́ ni ẹ̀yin Ọ̀yọ́mèsì tẹ́ ẹ fẹ́ gbadé tẹ́ ẹ fẹ́ di ọba. Ajanbadan lélẹ̀ o. béèrè ẹnì kejì ni àwọn ìgbìmọ̀ tí wọ́n ń bá ọlọ́lá jùlọ bàbá wa Ṣèyí Abíọ́dún kí ló ṣe lórí Facebook. mo ní béèrè fún yín ẹ̀yin náà lè dáhùn rẹ̀. fẹlẹ́rẹ̀ kẹta ni gbogbo àwọn tí wọ́n bá pera wọn lójúlówó ọmọ Ọ̀yọ́ tó ṣe pé wọ́n máa fọ̀yọ́ yan gan ibikíbi tí wọ́n bá wà. ẹnì kẹrin ni ẹ̀yin àdàlúrú of social media tó ṣe pé àtìtàn tẹ́ẹ̀mọ̀ àti tẹ́ẹ̀mọ̀ gbogbo ẹ̀lẹ́ mọ̀ dáhùn sí ẹ̀yin náà wá dáhùn béèrè àǹfààní wà ìkálukú ọmọ kọ́ sí abala àríwísí. ẹni ẹ̀ka àrùn tí mẹ́mẹ́ ni gbogbo àwọn alátúntò of social media àwọn tí wọ́n fẹ́ kí nǹkan ó bàjẹ́ ẹ má pìtàn sọ̀rọ̀ mi ti yé yín ẹ kàn dáhùn àwọn ìbéèrè mi ìbéèrè wọn pọ̀ ó sì rọrùn púpọ̀ ìbéèrè ń jẹ́ abala 9 péré tẹ́ ẹ bá ti dáhùn rẹ̀
ìyókù ṣe ẹ máa ń kọ́ sí abala àríwísí ẹ̀yin ọlọ́pọlọ ni o kì í ṣe ìtẹ́ máa fi búdà béèrè àwọn olódo tí wọ́n mọ̀wé 2+2 wọn ó pèsè tí ò le kọjọra wọn. àkọ́kọ́ ṣé lóòótọ́ ni àwọn Ọ̀yọ́mèsì wọn ò di ọba. kí n máa dá Ọlọ́run lẹ́yọ kọ̀ọ̀kan kì í ṣe pé bóyá òótọ́ làwọn Ọ̀yọ́mèsì ó di ọba. àwọn Ọ̀yọ́mèsì ti di ọba. àwọn Ọ̀yọ́mèsì ti ń pòǹgbẹ́ fọba tipẹ́tipẹ́ méjì nínú wọn sì ti di ọba. so lágbára Ọlọ́run eléyìí kì í ṣe ìta ẹsẹ̀ tó máa sọ pé bóyá ó possible àbí ó possible. wọ́n ti ṣe already. wọ́n ti wúyè gan. in fact pati yẹn dùn gan tí mo bá mú bí pati ṣe lọ wá fáwọn èèyàn mi. ní òní ọjọ́ 13 oṣù kejì ṣé lóòótọ́ ni ìnínú ẹlẹ́lẹ́kejì ń bẹ̀ ṣé ó ṣẹlẹ̀ rí nínú ìtàn Ọ̀yọ́ pé Ọ̀yọ́mèsì kan ó ti gbadé rí òdì méjì tó bá wá sí pé lóòótọ́ ló ṣẹlẹ̀ àsìkò ọba wo ni ìtàn wo ló bí bó ló ṣe ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi Ajanbadan ìbéèrè tó béèrè ohun ìbéèrè tó dáa ni gẹ́gẹ́ bí àwọn èèyàn tí wọ́n ń pè sórí rédíò ìtàn bá ti pè ń yan ìbéèrè tẹ́ béèrè yẹn ìbéèrè tó lágbára ni. now ó ń béèrè bọ́yọ̀ ṣẹlẹ̀ rí nínú ìtàn Ọ̀yọ́ pé àwọn Ọ̀yọ́mèsì di adé rí. majority nǹkan tó ṣẹlẹ̀ lójú ayé wa ni ò ṣẹlẹ̀ rí. àkọ́kọ́ strike àwọn ìgbà kan wà tí ò ṣẹlẹ̀ rí. ẹlẹ́ẹ̀kejì òun náà ni kọ̀ǹpútà àrírí ìgbà kan ló dé. ìkẹta fóònù àrírí ìgbà kan ló dé. oríṣiríṣi nǹkan tẹkinọ́lọ́jì o oríṣiríṣi nǹkan ló ti dé AI tá àrírí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé dídé tó dé adapt mọ́ àtẹ́wọ́gbà káwa náà má bàa gbẹ̀yìn. láyé àtijọ́ bàbá fẹ́ ya fọ́tò analog camera la fi ń ya fọ́tò àìsẹ̀ lo fíìmù ni tí fíìmù bá bàjẹ́ ayé iṣẹ́ ti bàjẹ́ a mú lọ láàbù a develop ẹ̀ àìsẹ̀ print ẹ̀. láyé ìsìn digital ni láyé ìsìn ọ̀pọ̀lọpọ̀ digital camera tán gbé dání ni fóònù tí ń bẹ lọ́wọ́ ẹlòmíì lè ya camera ó máa ya fọ́tò tó máa ṣáàpù jù lọ. fóònù là ń gbé yẹyẹyẹ lóde ní ìsìn la fi ń rìkọ́ọ̀dù la fi ń ya fọ́tò yàtọ̀ sáwa tá à ń ṣiṣẹ́ ìròyìn àwa la ń lo kámẹ́rà kó lè bá a pẹ́ lórí ibi tá a fẹ́ fi sí. so brother mi kò pẹ́ dandan kí nǹkan ṣẹlẹ̀ rí kó tó ṣẹlẹ̀. ayé evolve ni ayé ń yí padà ìgbà ọ̀tún ń dé sí n tí ó ṣẹlẹ̀ rí ní ń ṣẹlẹ̀ la fi ń pè nǹkan tuntun dé. kò pẹ́ dandan wípé káyé ó wà báyé ṣe wà ní 200 years ago ìyẹn kọ́ ni wọ́n ń pè ní culture. n tó ń pè ní culture ni báwo la ṣe fẹ́ modify ẹ̀ báwo la ṣe fẹ́ fine tune ẹ̀ ìwo ló dáa nínú culture wa ìwo ni ò dáa. èmi àti ẹ gbà wípé àwọn èèyàn gbẹ́bọ lóríta mọ́ ó ti níbi táwọn ìyá wa ti ń gbẹ́bọ wọn ò gbẹ́bọ lóríta mọ́ yóò rí pé àwọn èèyàn gbẹ́bọ lọ sóríta mọ́. ìyẹn túmọ̀ sí pé a ti dá ìyẹn nùnú a ti adapt sí nǹkan míì. so kò ṣẹlẹ̀ rí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àlàyé àti àríwísí jẹ́ kó yé wa wípé látọdún 1953 làwọn Ọ̀yọ́mèsì ti sọ pé àwọn fẹ́ dádé náà ti ń pòǹgbẹ́ fádé gbogbo ohun tá à ń pè láfọbàjẹ́ nínú gbogbo ìlú pátá wọn kì í wá nínú agboolé kan ṣoṣo wọ́n wá láti different compound. so àwọn compound tí dẹ̀ ti wá lọ́pọ̀lọpọ̀ gbà àwọn tí wọ́n jáfọbàjẹ́ wọn kì í jẹ́ ìdílé ọba wọ́n máa wà neutral. àwọn yẹn lẹ́ẹ̀mú ọmọ oyè wá bá ẹ bá ti mú ọmọ oyè wá bá wọn àwọn yẹn ló máa wá yẹ̀wò dáadáa. Joshua tilẹ̀kùn yẹn ẹ mú ọmọ oyè wá àwọn yẹn ni ó wà yẹ̀ wọ́n wò pé eléyìí tọ́sọba eléyìí ọ̀tọ́sọba àpò onífà ni wọ́n ò dífà ni wọ́n ò dífà ni nǹkan. so with that kò gbọ́dọ̀ dandan kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìgbà ọ̀tún ti dé. tẹ́lẹ̀tẹ́lẹ̀ Olúbàdàn nìkan wọ́n ń jẹ́ ńbàdàn ọba ti pọ̀ níbàdàn nísìnyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọ̀ọ̀ni nìkan ló wà nífẹ̀ẹ́ ọba tí ń bẹ nílé Ifẹ̀ nísìnyí afẹ́ tó 50 gbogbo tẹ́yìn ń kàrámọ̀ tẹ́ ń sunkún lé lórí yìí tí ọ̀tọ́ ń jọ yín lójú tẹ́ ń bó èbú káàkiri tẹ́ ń jà nítorí ẹ̀ tẹ́ ń rán ọ̀pọ̀ síyàn tẹ́ ń kàrámọ̀ gbogbo ẹ̀ ló ti ṣẹlẹ̀ káàkiri. àwọn Oǹdó ní kọ́ wá sóǹdó kọ́ wá wo iye ọba tí ń bẹ ń bẹ àwọn Ògbómọ̀ṣọ́ ní kẹ́ wá sógbómọ̀ sọ́rí o ẹ má bínú.
àwọn Ògbómọ̀ṣọ́ ní kẹ́ wá s'Ógbómọ̀ṣọ́ kẹ́ wá wòye ọba tí ń bẹ ń bẹ, Ẹ̀gbá ní kẹ́ wá s'Ẹ̀gbá kẹ́ wá wòye ọba tí ń bẹ ń bẹ, Ìjẹ̀bú ní kẹ́ wá sí Ìjẹ̀bú kẹ́ wá wòye ọba tí ń bẹ ń bẹ. Torí Ọ̀yọ́ yín nìkan lẹ nígbàgbọ́ wípé kò gbọdọ̀ sí àyípadà ń bẹ, ntọ́ jẹ́ kẹ́ mọ gbẹ́yìn náà nù, ntí ó jẹ́ kẹ́ lajú nìyẹn, ntọ́ jẹ́ gbogbo nǹkan mọ ṣàjèjì sí rìn yẹn. Òdì mẹ́ta. Ẹlẹ́lẹ̀kẹrin, ọba ìlú wo ni àwọn Ọ̀yọ́mèsì ni wọ́n jọba lé lórí? Kì í ṣe ọba ìlú kankan ni wọ́n jọba lé lórí, ọ̀rẹ́ mi. Agboolé kálukú ni wọ́n jọba lé lórí. Mo ti sọ láìmọye ìgbà pé gbogbo ìlú lónìí yàtọ̀ s'Oǹdó, Èkìtì àtàkókó, yàtọ̀ s'Oǹdó, Èkìtì àtàkókó, gbogbo ìlú tó kù nísàlẹ̀ ń bí yìí oríṣiríṣi ẹ̀yà ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ló dìvẹ́lọ́pù ìlú yẹn. Oríṣiríṣi ìlú ni wọ́n ti ń bọ̀, ogun ló lé gbogbo wọn débẹ̀. So oríṣiríṣi èèyàn ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀, gbogbo kálukú dẹ̀ ló mọ ibi tán ti ń bọ̀, kálukú ló mọ̀ lú ẹ̀yà tó jẹ́. So àwọn Ọ̀yọ́mèsì ò jọba lórí ẹnìkankan, wọ́n jọba lórí àwọn èèyàn wọn, kálukú ló ní community tiẹ̀. Àṣàtì ní Aláàfin of Ọ̀yọ́, ṣé Sàámú of Ọ̀yọ́ là á máa pè ní àbí Àgbàkin of Ọ̀yọ́? Sàámú of Ọ̀yọ́ empire. Àbí Àgbàkin of Alágbàkin? Ẹ jẹ́ bá mi dáhùn sí abala àríwísí. Ètò tó dàbí rẹ̀ ni pé ṣé ẹ̀yin náà lẹ́tùn máa jẹ́ Ọ̀yọ́mèsì? Sáàmù pè yín ní ọba Ọ̀yọ́mèsì ni àbí ọba nìkan ni ẹ̀yin ó dì mú? Now lórí pọ́ìntì yẹn, sáwọn náà ni ọmọ sọ Ọ̀yọ́mèsì ni àbí ipò ọba ni wọ́n dì mú? Ọ̀nà méjì ló pín sí. Bí Aláàfin bá ṣe fẹ́ ni, bí Ọ̀yọ́ bá ṣe fẹ́ ni, the same ẹnìkan yẹn wọ́n lè represent nǹkan méjèèjì. Tẹ́ bá kàǹtẹ̀ wọ́ọ̀dì wípé position wọn wọ̀ tẹ̀, wípé personality wọn wọ̀ tẹ̀, pé ọgbọ́n orí, ìmọ̀ọ́kun wọn, làákàyè wọn, ìrírí wọn ó sì wọ́ tẹ́ sì ní ìdí ẹ̀ lọ́yọ̀ọ́. Tán bá jọba tán ẹ lè kó wọn papọ̀ again kí wọ́n jẹ́ afọbajẹ, kí wọ́n sì máa jẹ́ Ọ̀yọ́mèsì. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ lórí ọ̀fẹ́ láti yan Ọ̀yọ́mèsì míì láti inú agboolé míì, tó bá dẹ̀ jẹ́ inú agboolé wọn náà lẹ́ti lọ yan Ọ̀yọ́mèsì míì, ó rọrùn fún yín láti yàn. Kò pọn dandan ká sọ pé torí pé lọ jẹ́ Ọ̀yọ́mèsì náà lọ gbọ́dọ̀ máa jẹ́ lọ. Wọ́n lè change ẹ̀ at any time. Gbogbo báyìí ni wọ́n ṣe nǹkan mi ò yí padà. Yorùbá wa ní ọ̀nà oko wọn ń padà, ámbèlè ń tàṣẹ ọ̀nà ẹnu, kò sí nǹkan tí ò gbà yí padà, tí ò fẹ́ àyípadà. Mo kàn fẹ́ mọ̀ níṣẹ́ mọ̀ àwọn nǹkan tí kò bá yé èèyàn. Ṣé kábíyèsí Ọlọ́yọ̀mèsì àbí ọba Ọlọ́yọ̀mèsì ẹ sábà mi yanjú táìtù tí wọ́n mọ̀ jẹ́. Mo wá tó fẹ́ béèrè pé tó bá ṣe pé ọba nìkan lẹ dì mú tí Ọ̀ṣọ́yọ̀mèsì ń bẹ, ṣé Aláàfin kábíyèsí ikú bàbá yèyé ṣé àwọn wàá yan Ọ̀yọ́mèsì míì tí wọ́n jọ mọ̀ síjọba ní àbíbò ní àárín wọn ó ṣe lọ? Mo ti dáhùn yẹn. Má tún fẹ́ béèrè pé oyè tẹ́ ẹ fẹ́ jẹ yìí, ọba tẹ́ ẹ fẹ́ jẹ yìí, só ní expiring date àbó ti wà bí ó ṣe mọ wà látètè kọ́ sí títí ayé àìnípẹ̀kànnà níbi ìran yín ọba ni wọ́n máa jẹ, wọn ò ní jẹ Ọ̀yọ́mèsì mọ́? God bless you brother mi. Ìdí ni wípé ìran máa tìbà ìní ń jọba lọ́yọ̀ọ́ nìsín, ìrandíran tiwọn náà ti bẹ̀rẹ̀ lineage ọba jíjẹnu. So àrọ́mọdọ́mọ wọn ọba ní òkú tí wọ́n máa jẹ, wọn ò jọ Ọ̀yọ́mèsì mọ́. Wú Ọ̀yọ́mèsì help, kí láǹfààní tó Ọ̀yọ́mèsì mú bálé ayé wọn? Kí ni wọ́n dà pẹ̀lú pé wọ́n jọ Ọ̀yọ́mèsì? Sálárì èlò l'Aláàfin san fún Ọ̀yọ́mèsì? Sálárì èlò? Kí ni recognition tẹ́ fún Ọ̀yọ́mèsì? Kí ni decoration tẹ́ decorate àwọn Ọ̀yọ́mèsì látijọ́ tán ti ń sọ Ọ̀yọ́mèsì fọ́yọ́? Kí ni nǹkan àrítọ́ka sí tí wọ́n lè tọ́ka sí wípé torí pé àwọn jẹ́ Ọ̀yọ́mèsì ni wọ́n fi achieve ẹ̀ lọ́yọ̀ọ́? Kò sí nínú wa tó fẹ́ kí bàbá tàbí mọ̀mẹ́ ọ̀ ṣerúkú. A fẹ́ káwọn òbí wọn lámì kí wọ́n lapa. A fẹ́ rí wọn tọ́ka sí pé bàbá mi rè, bàbá mi rè, bàbá mi rè. Ẹ kú òǹdí ìlú eré ọmọdé ni. So it is all about jurisdiction. Kálukú ló ní jurisdiction tiẹ̀. Still overall Aláàfin ńlọ́làkóso gbogbo Ọ̀yọ́. Lóòótọ́ do you know wípé àwọn tó jọba yìí wọn ò sí lábẹ́ Aláàfin o, kẹ́nìkan kan mọ̀ lọ rò ó, autonomous king ni wọ́n o.
ìkankan nu ò sí lábẹ́ àtàwọn Ọ̀yọ́mèsì ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti alágbó ọ̀já ọ̀fàgọ́ ọ̀já àti àwọn aláhoro kò sí kankan nu wọn lábẹ́ Aláàfin. Wọn ò gbé wọn sábẹ́ Aláàfin o, kálukú wọn láṣẹ tiẹ̀ torí pé wọ́n gbọ̀ pàṣẹ tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ ni. Mistake t'Aláàfin ṣe nìyẹn because gbogbo àwọn tó jẹ nífẹ̀ẹ́ Ọọ̀ni fúnra lára wọn ló gbé adélé wọn lórí àbí Ọọ̀ni náà wà. Kálá Aláàfin náà ṣe tiẹ̀ pẹ̀lú ọgbọ́n inú ìmọ̀ọ́kùn kálórí èèyàn gidi gbà nímọ̀ràn. Abíṣèyí Mákindé ṣe sọ pé wọ́n wà gbọ́ pàṣẹ fún my governor ẹ mọ̀ yọra yín lẹ́nu àṣàlẹ̀ wa ni àwa alágbàdé fún wọn. To the best of my understanding gbogbo àwọn tó dádé òun ní ọ̀sánwó f'Aláàfin. Gbogbo àwọn tó dádé pátápátá ní ọ̀sánwó f'Aláàfin wọ́n sanwó adé yọ wà lákọọ́lẹ̀ pé ńgbà tí ẹ fẹ́ dádé o èyí ẹ̀sán iye báyìí f'Aláàfin èyí lẹ́yìn ọ̀ yàtọ̀ sí sakọ́lẹ̀. Bára ọmọdọ́mọ wọn bá jẹ wọn ti túmọ̀ ẹ mọ̀ pé ó ní táwọn baba ńlá baba yín máa ń mú wá sí ààfin Aláàfin. Ní Yorùbá fi sọ wípé àìtètè gbà ní mú ní gbàṣẹ́ àìtètè gbà ní mú ní gbàṣẹ́. Kálá Aláàfin ti tètè gbà ní tó ti rí èèyàn tètè pé sákìyèsí kó ṣe mítìn pọ̀ pẹ̀lú gbogbo àwọn tó fẹ́ dádé yìí. Ẹ wá ẹ fẹ́ dádé ẹ̀yin Ọ̀yọ́mèsì ẹ̀yin mélòó ẹ̀yin méjì ẹjá béèrè lọ́wọ́ àwọn tó kù náà sáwọn náà fẹ́ dádé. Ẹjá ṣe báyìí iye báyìí lówó adé iye báyìí lówó ìlẹ̀kẹ̀ iye báyìí lówó oyè. Ṣèyí Mákindé ò ní láǹfààní àti gbowó lọ́wọ́ ẹnìkankan nu wọn so oyè ọ̀fẹ́ ni wọ́n jẹ cheap oyè I mean free oyè tí wọn ò sanwó fún. Ṣèyí Mákindé ò lè gbowó lọ́wọ́ wọn owó kìíní ọ̀sán pé òun fẹ́ gbà sówó sàtífíkẹ́ẹ̀tì ni àbówó adé àbówó ọ̀pá no oní òtún náwó ń bẹ̀. Gbogbo àwọn tó yẹ kí Aláàfin ó fi ṣèfàjẹ ńlọ́wọ́ jófò àlejò yìí ó jófò onílé ó jófò àlejò. Ṣèyí Mákindé ò ní ìdí ẹ̀ lóòótọ́ ibi ọ̀pá Láàfin ṣùgbọ́n ẹ̀tọ́ ni tí wọ́n ń pè lẹ́tọ́ ni èyí ò fi ṣàṣẹ yóò dẹ̀ wà ní rẹ́kọ́ọ̀dù torí gbogbo tá à ń ṣe nísìn alágọ̀ ìsẹ́kọ́ńtò Aláàfin náà o tá a bá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara gan a lè gbé anybody sẹ́gbẹ̀ẹ́ ara mò ń ṣàwàdà ni o so yes alágọ̀ ọ̀fàgọ́ ọ̀já ni sẹ́kọ́ńtò Aláàfin nísìn tá a bá fẹ́ ṣe correctly. T-Waves God bless you sir. So tá a bá fẹ́ ṣe correctly bó ṣe yẹ kó wà nìyẹn so mistake yẹn owó bàbá wa Aláàfin ló ti wá ẹ̀kọ́ ńlá sì lọ jẹ́ fún majority wa torí òní kọ́ torí ọ̀la ni. Gbogbo nǹkan Yorùbá ní tán bá mú èèyàn bẹ̀ ọ́ tètè gbà tán bá mú ọbẹ̀ èèyàn ọmọ nira ti ń bẹ́ ń bẹ̀ gbogbo yín lẹ́ǹkanlẹ́ǹkan mi ò lè gbà láíláí kò lè ṣẹlẹ̀ àgbèrè lọ kóòtù ní kò débì kankan níbi tágbára ẹnìkan ti parí lágbára ẹnìkan ti bẹ̀rẹ̀ gbogbo ọba pátápátá ibi tágbára yín pín sí lágbára gómìnà ti bẹ̀rẹ̀ ibi tágbára gómìnà parí sí lágbára ààrẹ ti bẹ̀rẹ̀. Ọlọ́run lọ̀gá gbogbo wa kò sẹ́ni tí ọlọ́gá láàrin wa. Túndé Okoli. Túndé Okoli. Mr. Túndé Okoli God bless you baba mi ní wáyé tì so àyípadà ti dé kí gbogbo ọgbà ni mi ò fẹ́ drag rárá. Mo fẹ́ mọ̀ torí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ Ọ̀yọ́mèsì mi ń bẹ tó pé àwọn bíi méjì mẹ́ta local government ẹyọ kan ni wọ́n wà. Kò mátà. Mo máa mọ̀ bí a ti fẹ́ ṣe gbogbo ètò yẹn tí máa bù. Now imagine yourself àwọn bíi méjì mẹ́ta wọ́n wà ní local government kan ní local government tèmi ọba tí ń bẹ ń bẹ ju 10 lọ so tán méjì mẹ́ta bá wà ní local government kan owó tí wọ́n mọ̀ pín ìṣòwò tí ò pọ̀ náà ó ẹnìkan tí ó kàn affect náà l'Aláàfin torí local government bí mẹ́ta tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ Aláàfin nìkan ni wọ́n mọ̀ gba 5% allocation wọn ó jẹ́ 15% tí wọ́n mọ̀ bọ́ sọ́dọ̀ Aláàfin ṣùgbọ́n baálé ilé ti wá di 15 báyìí ìtàn adìẹ ti di pínpín ìtàn adìẹ ti di pínpín. Àwọn Ọ̀yọ́mèsì méjèèjì ń local government náà bá fọ́ọ̀lù sí pẹ̀lú àwọn tó bá jọ fọ́ọ̀lù sí local government yẹn 5% tọ̀dọ̀ wọn àwọn ni wọ́n mọ̀ pín. How many local government is Aláàfin controlling? mẹ́ta náà ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ so 5% nínú allocation dẹ̀ náà ni wọ́n mọ̀ fún wọn. So nísìnyí n tí ń ṣe kì sọ́dọ̀ Aláàfin nìkan ó ti di pínpín báyìí ìyàtọ̀ tó wà ń bẹ̀ nù ṣùgbọ́n to the best of my understanding bàbá wa Aláàfin ò gbọ́dọ̀ depend lórí allocation tí wọ́n mọ̀ wá láti local government kan tó gbègbè sí ayé wọn
because gẹ́gẹ́ bí ọba of that status owó tí wọ́n máa ná lójúmọ́ tí wọ́n máa ná lọ́sẹ̀ agbára ìjọba ìbílẹ̀ mi lè mọ̀ ká o so reality ni o. tí òfin ni máa dàrú. kò lè dàrú. ẹ ti gẹ́ẹ̀tì. eléyìí tí mo wá fẹ́ béèrè gbẹ̀yìn ọkàn bàbá wa ọlọ́jà náà alága ọjà bàbá ọlọ́njẹ́ mi yóò gùn. ìbéèrè tí mo wá fẹ́ béèrè ní ìtẹ̀kàn náà kàn yín o eléyìí tí mo tún wá fẹ́ béèrè gbẹ̀yìn ni wípé gbogbo àwọn Ọ̀yọ́mèsì yìí tí wọ́n fẹ́ jọba àti bàbá wa alága ọjà ṣé ààfin Ọ̀yọ́mèsì tí wọ́n ti ń ṣèjọba ṣé ààfin náà ni àwọn náà ó ti ṣèjọba èmi kàn fẹ́ kárò dáadáa ni tó tọ́ ipá ààfin náà lẹ́ẹ̀ ti ṣèjọba tó bá padà yá bóyá oyè Ọ̀yọ́mèsì tá a gbọ́njú mọ̀ tá a gbọ́njú bá tó bá padà wá di pé bàbá wa láàfin àwọn fẹ́ jẹ Ọ̀yọ́mèsì tí wọ́n padà ṣé ààfin wọn ò ní kò ní contradict. now ṣé aláàfin ló bá wọn kọ́ ààfin wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn náà wà nínú ìbéèrè tó yẹ ká béèrè tó bá jẹ́ bí tí wọ́n ti ń jẹ́ Ọ̀yọ́mèsì wọ́n bá láàfin tí wọ́n ń lò tó sì jẹ́ àwọn ni wọ́n kọ́ táláàfin bá fẹ́ jẹ Ọ̀yọ́mèsì míì káláàfin ó kọ́ ààfin fún wọn kó kọ́ ààfin míì fún àwọn Ọ̀yọ́mèsì míì tán fẹ́ jẹ ṣùgbọ́n tó bá jẹ́ wípé agboolé wọn lọ́kọ́ fún wọn ibi tẹ́ bá ti lọ mọ́ Ọ̀yọ́mèsì míì ẹ kọ́ ààfin míì fún wọn tàbí ń bá lówó láti jẹ Ọ̀yọ́mèsì kó jẹ́ kó kọ́ ààfin fúnra lára ẹ̀. another option ò ní pé ààfin gangan ò ní ìtumọ̀ ìgbà tí bàbá wọ̀ wá dé ti dé njó wọn ṣẹ̀ṣẹ̀ kó sí pálásì gangan nbí ilé wọn ti ń ṣèdájọ́ nbí ilé wọn làwọn àlejò ti ń lọ kí wọn ẹ jẹ́ káwọn àlejò sì lọ mọ kí àwọn tó jọba yìí ná kán lọ mọ kí wọ́n lé kán rè mọ kí wọ́n lé ná so káwọn náà mọ gbàlejò nínú ilé wọn kí wọ́n tó ṣé kò séèyàn jurisdiction tiwọn rárá ni kò séèyàn ní àdúgbò wọn kò séèyàn kọ́ńbà ni wọn rárá ni ṣé kò wá séèyàn gidi nínú agboolé gbogbo wọn pátápátá tán lè gádà owó èlò náà fi ń kọ́ pálásì kò pọn dandan kó jẹ́ pálásì ńlá bíi tàfin bíi ti Ilé-Ifẹ̀ kò pọn dandan kó jẹ́ bíi ti bàbá wo lóhùn kúta palace is palace bí òkété bá ṣe mọ lẹ́nu sáré ọmọ bọ́wọ́ ikú bá ṣe mọ ní ti fi nujú bí èèyàn bá ṣe bá gbolé bá ṣe mọ náà láṣẹ kọ́ àkòdí tiẹ̀ ńláṣẹ kọ́ bíi tá a pè ní pálásì kò sí karamọ kankan bẹ́ẹ̀ bí kálukú bá ṣe lówó tó ló sì kù nísìn àfin Ìbàdàn sápapọ̀ mọ́ Tọ̀yọ́ papọ̀ mọ́ ti Iléṣà papọ̀ mọ́ tògbómọ̀ṣọ́ kò bá tòwúkúta mú tòwúkúta òsìjọ́ tí Ilé-Ifẹ̀ ó reflect lọ́wọ́ bí kálukú ṣe ní kúkú sí lọ́wọ́ sí bí kálukú ṣe rí èèyàn gbé sí bí kálukú ṣe tọ́ba tẹ́lẹ̀ kó tó wá dádé tẹ́lẹ̀ àwọn adé ń wù mí adé ń pè mí ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn atọ́ba tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni so kò jù bá ń lọ ọ̀rẹ́ mi Ajanbadan. ẹ jẹ́ ká rò dáadáa ìtọ́wá tó kàn yín nínú àwọn ìbéèrè mi ni pé ká ní bàbá wa kábíyèsí ọba Sàámú of Sàámú ká ní wọ́n jọba ní ìsìn ṣé àwọn náà ó ní olóyè ṣé àwọn náà ó ní Ọ̀yọ́mèsì àbáwọn kan yan ọ̀tún Sàámú òsì Sàámú alámòjútó Sàámú àbí ẹ dákun ṣe ọmọ kékeré ni mí àwọn kankan sì ń bẹ tó pé gbogbo tí ó tún dọ̀la tí ó tún di wàhálà ẹ̀jẹ̀ àjọ yanjú ẹ̀. God bless you my brother bó tiẹ̀ jẹ́ pé o péré lọ́mọ kékeré o sì sọmọ kékeré ẹgbẹ́jọ ni wá kọ̀pẹ́ tí mo ṣe 50th nìwọ náà ṣe 50th so ẹgbẹ́jọ ni wá bàbá wa jọ máa 50 ọdún bàbá ẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ bíi bèbí bí ẹni pé nǹkan ò yé wa a jẹ́ pé kọ́kọ́rọ́ orí wa sọnù àsìlè ní làákàyè mọ́tá yóò fi parẹ́ like you said mo ti sọnù ètò mi kan eléyìí ò nira níbi kan láti bẹ̀rẹ̀ ìrìn àjò kan now wọ́n ti jọba already ńgbà tí ọ̀sọ́ bá ń lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ò jẹ́ kí wọ́n lólóyè láàrin oṣù 3 sí 6 láàrin inú ìlú wọn ní jurisdiction wọn kálukú yan iye oyè tán bá fẹ́ yàn àwọn tí ó joyè yẹn náà ìdùnnú tó wọlé tiwọn náà ìlẹ̀kẹ̀ tó wọlé tiwọn náà ọlá òwọ́dún lé tiwọn náà wọn ò tí ì mara wọn ti mara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí wọ́n joyè ti mọ àwọn tán jọ débẹ̀ at the same time wọ́n ti mọ àwọn tán ti pẹ́ ń bẹ̀ wọ́n ti mọ àwọn tán lọ́wọ́ sí dàgbàsókè ọ̀já àti jurisdiction kálukú ó bẹ̀rẹ̀ sí ní fìyàn joyè nísìn wọ́n jọ tó wọ́n jẹ lúkòsì wọ́n jẹ gbogbo oyè tán bá fẹ́ jẹ so láàrin ńbẹ ńgbà tí ìṣèjọba bá ń lọ dáadáa ńgbà tí ṣe pé ẹnìkan rukúrú ẹnìkan nu gbogbo wọn kò sẹ́ni tó rukúrú ẹnìkan yóò sẹ̀ tí wọ́n dẹ̀ ti gbèsè tiẹ̀ sílẹ̀ ókè o ìdílé báyìí ni ọba tọ́ sí
nínú Ọ̀já o bóyá ìdílé Àìlùmọ̀ ìdílé Ẹlẹ́bú ìdílé Ọ̀já gangan bóyá wọ́n máa rotate láàrin wọn àwọn ni wọ́n meléyìn o àwọn ni ó ṣètò ìjọba wọn fúnra wọn ó dà bá ṣe máa ṣeré o bí Ọ̀já bá ti jẹ kí Ẹlẹ́bú ó jẹ káìlùmọ̀ ó jẹ tẹ̀lé ìyún ní Ọ̀já ń tiẹ̀ àwọn náà mọ bó ṣe fẹ́ ṣe ọ̀dà o ẹja máa ṣe bíi ti Ìbàdàn ni o ká máa réyè ká máa promote ara wa débẹ̀ àwọn ló máa choose so gbogbo eléyìí ò nira kò gbọ́n dandan káwọn náà lọ́yọ̀ọ́ mèsì gbogbo olùkọ́ lọ́yọ̀ọ́ mèsì wọ́n yìí sọ̀yọ́ kálukú ló lórúkọ nǹkan jọba lé lórí olójòǹgbòdú ọ̀fọ̀jòǹgbòdú so kò sọ̀rọ̀ ń bi eléyìí brọ́dà mi. àwọn olóyè wọn tó ní olóyè lábẹ́ wọn tí àwọn náà tí wọ́n máa bá wọn ṣe. eléyìí ṣe problem tiẹ̀ kì í dẹ̀ ṣe problem tèmi bólóyè wọn bá lólóyè nínú ìlú wọn ni agbájé lówó bàbá ẹ lóògùn àǹfààní mọ̀lẹ́bí tiwọn nìkan ni ọ̀rọ̀ ilé ayé tí wọ́n ṣe wá jẹ́ problem fẹ́mi oh my god. ìjọba ètò wa tó kún bẹ́ẹ̀ ni wípé nísìnyìí ọlọ́lá jùlọ my excellency ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Ṣèyí Mákindé ẹ kú iṣẹ́ takuntakun tá a bá wo nísìnyìí ẹgbẹ́ ìjọba wọn ti ń kẹnu bọ pó lọ. nígbà náà nǹkan. ṣé ẹ dẹ̀ rí i pé àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ onímọ́tò mo sọ́rí láti sọ tọ́mì tíwálé bàbá o ọmọ alájà respect for you ẹ rí i pé at times tí wọ́n bá pààrọ̀ ìjọba wọ́n máa fẹ́ àfẹ́tì ẹgbẹ́ onímọ́tò débi pé àmì ni wọ́n wọlé ṣé tí ìjọba yìí bá ti kó gbálé ṣé oyè yẹn ti díù ni wọ́n tún wá rí ní rẹ̀ fún gómìnà míì tó bá débẹ̀ àbí èyí tẹ́ jẹ́ yìí náà ni yóò máa ṣe tẹ̀ náà míì lọ àbí ẹ dákun ẹ̀yin tí ẹ lọ́pọlọ tédè yé ẹ dákun ẹ dá mi lóun lábára àríwísí kò jẹ́ mi ìbú o. God bless you brother mi kò jẹ́ mi ìbú rárá ṣùgbọ́n èmi náà ni wọ́n fún ọ lésì mi mọ táwọn èèyàn sọ ń kọ́mẹ̀ntì ibi tó ti sọ o now God bless you Mr. MKO ẹ̀rín oṣó God bless you sir mi ní wáyé tì náà ọ̀rẹ́ mi Ajanbadan nípa ilé ìtọ́ sọ ohun kò síjọba tó máa dé tí ó sọ pé wọn ò jọba mọ́ wọ́n ti jẹ́ àjẹwọ̀ sí ni àjẹdàgbà àjẹdògbó àjẹfọwọ́páwọ́ àjẹfèrègìjòbì àjẹfílẹ̀ lọ́mọ lọ́wọ́ ni so ẹ má lọ rò rárá ẹ má lọ rò kò sọ́ba kan kò sí gómìnà kan tí ó jẹ́ nísìn tí ó wà sọ pé ọba tẹ́ ẹ jẹ́ o nọ́là ń fọ ẹ̀dín ni kò sí gómìnà náà oyè náà ti kó lé wa ọ̀rẹ́dì ó di kóró oyè náà kó lé wa ó di kóró ó di méjì àbí àti gbọ́ ti pápápá ẹ̀já gbọ́ ti bàbá yìí náà oh my god ẹ̀já gbọ́ tọ̀rẹ́ mi Al-Maroof ok náà gbé bí mo sẹ́ndì ẹ̀ sí o. ok. ẹ challenge mi lẹ́nu wíyà bẹ́ẹ̀ bá gbẹ ẹ̀gún jẹ bí wọ́n ṣe nà á sáwà náà ta láàfẹ́ gbogbo wàhálà yìí àwọn Ọ̀yọ́ Mèsì wọn dálẹ̀. ń bọ̀ ẹ jẹ́ n play ẹ̀mí tó ti máa loud. àwọn Ọ̀yọ́ Mèsì ni ẹ challenge mi lẹ́nu wíyà bẹ́ẹ̀ bá gbẹ ẹ̀gún jẹ bí wọ́n ṣe nà á sáwà náà ta láàfẹ́ gbogbo wàhálà yìí àwọn Ọ̀yọ́ Mèsì wọn dálẹ̀ bẹ́ẹ̀ni bàbá ń dẹ́tọ́ bá gbé àwọn bàbá sọ̀rọ̀ ti wí àwọn bàbá alágùnà ti wí àwọn bàbá akíní ti wí àwọn wo ni ẹ̀kọ́ gbẹ̀gún jẹ gbogbo wàhálà tó ṣẹlẹ̀ yìí gbogbo Ọ̀yọ́ Mèsì mẹ́fẹ́ fà ló dálẹ̀ bẹ́ẹ̀ni bàbá ń gbé ẹ̀yìn kí ni mú wọn máa gbẹ̀gún jẹ nígbà àwọn gbẹ̀gún jẹ níjọ́ tí wọ́n ní àlọ́ yẹn lè má mú abẹ́rẹ́ pé wọn ò gbé wá ni bàbá ìjà fi pọ́sọ́ sọ́sọ́ mi jà lẹ́nu ìmáwó irọ́ ni o ẹni náà àbọ̀sọ̀ social media ní mo ń lọ Amẹ́ríkà ní mo ń lọ bá sáà máa àmọ́tẹ́ wá gbọ́ àwọn ilé sọ̀rọ̀. àṣírí ńlá tó nù o ọ̀rọ̀ ọba là ń fà o wọ́n jọba wọn òjọba là ń fà wọ́n tún ti ń tàṣírí ara wọn àṣé wọ́n ń fúnra wọn ní bọ̀bẹ́ torí pọ́n fẹ́ jẹ máàmù àṣé wọ́n ń bribe ara wọn ìwá ni wọ́n bribe àwọn Ọ̀yọ́ Mèsì lọ́fà kínní kan
níbo ni wọ́n ti fáwọn afọbajẹ ní nǹkan, níbo ni ti fáfọbajẹ lóbì. Láyé àtijọ́ gan ni wọ́n ti ń gba náà ti ń gbà bọ̀bẹ́ náà ti ń gba bribe. Quote me anywhere. Wọ́n bá sọ pé obì lágbájá gbójú ti tàmẹ̀dùn lọ, owó wọn ń sọ nípa rẹ̀. Wọ́n á sọ pé odù lágbájá kún ju ti tàmẹ̀dùn lọ, owó ni wọ́n ń sọ nípa rẹ̀ láyé àtijọ́ náà. Àti ẹ̀bùn, kò sẹ́ni tí ọ̀jọba ní ìsìn tí ò ní promise àwọn afọbajẹ anywhere. Quote me anywhere. Kò sí ẹni náà tí ọ̀jọba lọ béèrè lọ́wọ́ wọn ń Jẹ̀bú ní ìsìn, wọ́n ti máa fi táàkà láàrin ara wọn, wọ́n ti máa promise àwọn afọbajẹ. Bàbá tí ń bá ilé wọlé Land Cruiser kan ó ti dúró fún yín náà, wọ́n sì fowó gidi tì í. Àìmọye afọbajẹ tí ò nílé lórí, àìmọye afọbajẹ tó jẹ́ pé ibi tí ń gbé kò yàtọ̀ sáàtàn. Ẹnìkan wá fẹ́ jọba ó sọ pé bàbá níbi tẹ́ ń gbé lélẹ̀ ibi òbí fi ti yìn, ẹ ti pọ̀ jù báyìí lọ, a máa bá ń change ẹ̀ tẹ̀jẹ̀ ìyẹn jẹ́ kí n débẹ̀. Kì í ṣe pé ń bá ń complete renovation, ṣé mi mọ̀ bóyá nílẹ̀ mo nílẹ̀ kan tán pín fún mi, bàbá màá bá ń kọ́lé ìgbàlódé bẹ̀, wọ́n wàá fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tí ń dì fún yín. Látàyé àtijọ́ wọn ti ń gbà, ẹ lọ wábi jókòó, kò síbi tán etí gbàbọ̀ bẹ́ẹ̀. nítorí sani ká jẹ ìlú tí wọn fẹẹ jẹ ìmọ̀mọ́ Ọ̀yọ́ àtàkùn gba góòlù ni àti gbogbo wọn délẹ̀. bẹ́ẹ̀ kaba gbọ́dọ̀ àti wọn fẹ́ àwa kíní kẹtẹ òwúwa èmi bàbá wọn ọgbẹ kúndẹ kífìrì àwọn náà tòkè tó náà fẹ́ dọ̀ Ọ̀yọ́ tó wá yọ ọgbẹ. pé gbogbo àwọn tó fẹ́ du kíní ọ̀ngbà náà, wọ́n fẹ́ du ìmáàmù ńgbà náà, gbogbo wọn ló gbé ẹ̀gún jẹ wá. Àwọn bàbá yìí láwọn ọ̀gbá ni, nítorí pé àwọn ọ̀gbá ni. Gbogbo yín tẹ̀ wá ń jáde padà ìmáàmù Òwùmí ni, ìgbàdógó wọn lẹ̀ ń pretend ni, wọ́n lẹ̀ ń parọ́ ni. Mr. Ifaniyi Ogunṣọlá, God bless you sir. àwọn eléyìí wíìkì láti gbà yìí weakness agbowó lọ́dà gbowó wàhálà lẹ̀ nígbò sì dàgbò wàhálà lẹ̀ rí ẹjẹ́ àwọ̀ ọba páálí tí wọ́n jẹ a sì máa wo rìsọ́ọ̀tì ẹ̀ mọ́ni wọ́n dà nínú. ẹjẹ́ àwọ̀ ọba páálí tí wọ́n jẹ ká sì máa wo ìgbẹ̀yìn wọn. My dear brother, torí brother lọ jẹ́ sáwa, ọba tí wọ́n jẹ kì í sọba páálí o, bọ́yẹ̀ ẹ̀sìn bí àbẹ́ẹ̀wò lórí social media, adé gidi wọ́n dé o. In fact, tó bá rí bàbá ọlọ́jà, kì í ṣe fídíò tá a fi hàn yẹn o, wọ́n padà lọ celebrate ẹ̀ nílé, ẹ mọ̀ wípé ìlú tán pè lọ́jà owó ọ̀tí ọba. Èrò tó jáde lọ́yọ̀ọ́ níjọ́ ìwúyè Aláàfin Ọ̀wọ́ Adé, mo fẹ́ lè sọ pé àlejò lọ́pọ̀ ńbẹ̀. Ẹ lọ wo àwọn ìdíje ọ̀já bọ́n ṣe túyáyá jáde tó, bí wọ́n ṣe pọ̀, bó ṣe yẹ wọ́n, bó ṣe dá lára wọn. Gbogbo àwọn tí ń sọ̀rọ̀ yìí wọ́n ti fojú tẹ́ḿbẹ́lú wọn, wọ́n ti underrate wọn. Alága ọjà o, adé ìpálíkọ́ o, àwọn ọmọ aládékún ni o, àwọn wọn ládé o, adé tí wọ́n dé sórí ó fà ìjáde Ọ̀yọ́ lọ. What are you talking about? Àbẹ́ ẹ̀ máa ń pa adé. Bí a bá ti doyè tí aláwọ̀ jẹ wọ́n lọ́ọ̀kan nípa àánú Ọlọ́run ọmọ àwọn resort. Kò sí ìtọ́kọ Ọlọ́run pẹ̀lú gbogbo eléyìí o, kò sí resort kankan tó fẹ́ wá ju wípé ìran wọn ti fìtàn balẹ̀. Àrọ́mọdọ́mọ wọn máa ṣàdúrà fún wọn ni pé ọjọ́ 13 oṣù kejì ọdún 2026 náà ni ipò ọba ńlọ́lálẹ̀ wò nínú ìran tiwọn náà. Bàbá ẹ̀ lọ jókòó. Awólọ́wọ̀ wọ́n sì ti wọn fálàfin níbo ni wọ́n wà lónìí. A máa sọ Awólọ́wọ̀ ń bọ́ lọ́mọ bá ń tara Awólọ́wọ̀ ló kó nǹkan sí. Àwa là ń yin Awólọ́wọ̀ kí lọ́lọ́run fi yin Awólọ́wọ̀ lónìí. Ọmọ rẹ̀ lọ́jẹ́ gómìnà rí ni, àbọ̀mọ rẹ̀ lọ́jẹ́ rẹ́pù yìí. My dear brother, kò pọn dandan, kò ní ìdí kí ọmọ Awólọ́wọ̀ jẹ gómìnà, wọn ò ní láti jẹ rẹ́pù. Bàbá wọn fi ìtàn rere lẹ̀, àwọn ọmọ sì ti dá tí wọ́n dà. Kò sẹ́ni tó ṣó ti rí inú ọmọ Awólọ́wọ̀ tó sunkún jáde wípé wá dáwó fáwọn rí ni. Kò ṣẹlẹ̀ rí, wọ́n ti gbégbé ayé tiwọn, ẹ bójútó ìgbé ayé tí náà pẹ̀lú àwọn ọmọ yín. Ẹjá wo tẹ́yìn náà dà, ẹjá wo ibi tẹ́ sọ̀kalẹ̀ sí, ẹjá wà túbọ̀ tán yín. Ẹ̀yin náà ń sọ̀rọ̀ ní ìṣe bí ẹni tó pé tán, bí ẹni tó mọ́ tán, bí ẹni tó dá tán, bí ẹni tí ò lábùkù lára. Torí pé wọ́n jọba ẹ̀ ń sunkún káàkiri, ẹ fẹ́ balẹ̀ ayára yín jẹ́. Àbọ̀mọ rẹ̀ lọ́jẹ́ sẹ́nitọ̀ rí, àbọ̀mọ rẹ̀ lọ́jẹ́ tọ́ba ìbáwọ́lọ́wọ́ wọ́n fà níyàn rẹ̀ sí. Ìjọ wọn yọ Aláàfin Adéyẹmí kejì
àwọn lọ́wọ́ ń bẹ wọ́n lówó wọn ní gbogbo ẹ̀ àmọ́ sọmọ wọn ti darí orílẹ̀-èdè padà ní Awólọ́wọ̀ ti. wọn ní láti darí ẹ̀ Awólọ́wọ̀ gangan ò darí ẹ̀ èèyàn dẹ̀ ní láti jẹ president kó tó wà fulfill pẹ̀lú life.